Bismillahirrahmanirrahim. Agbára orúkọ Ọlọ́run ta fi ń di ọlọ́mọ láyé. Agbára orúkọ Ọlọ́run fún ẹni tó bá fẹ́ fi inú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọpọ̀n bí sí ní Laiye ta'ala tested and confirmed torí pé kí ni innal izzata lillahi jami'an gbogbo agbára Ọlọ́run ló ní gbogbo nǹkan tó bá wù kó máa ṣe dènà àìrọ́mọ bí ẹ yóò gbọ̀n kúrò tọkọtìyàwó lè ọjọ́ ṣiṣẹ́ yìí àmọ́ obìnrin ló níṣẹ́ ìrìn àjò ọjọ́ mẹ́sàn-án ni obìnrin ló níṣẹ́ yìí àmọ́ ọkọ ilé ìrànlọ́wọ́ kan ọjọ́ ṣe ẹ wá aṣọ ọmọ tuntun tí ẹnìkankan ò tí wọ̀ rí tọkùnrin tuntun ẹ wá tóbìnrin tuntun aṣọ ọmọ tuntun méjì tọkùnrin kan tóbìnrin kan ẹ wá lè ra oyekóye tẹ bá lágbára ẹ kó lẹ̀ ọjọ́ Sunday lẹ fẹ́ bẹ̀rẹ̀ àdúrà yìí ẹ dẹ̀ gbàwẹ̀ fún ọjọ́ mẹ́sàn-án yẹn gbogbo ọjọ́ mẹ́sàn-án yẹn nǹkan tẹ bá lágbára ẹ máa fi ṣe sàárà kékèké táìmù tó bá wù yín tó rọ̀ yín lọ́rùn lẹ máa mú àdúrà tí mo fẹ́ sọ fún yín sí fún ọjọ́ mẹ́sàn-án so aṣọ yìí aṣọ ọmọ tuntun yìí náà a máa wà ní vicinity tẹ́ fẹ́ gbàdúrà yìí tẹ́ bá ṣàdúrà yìí tán ẹ tún dà níyàn lé orí aṣọ yẹn kì í ṣe pé ẹ máa gbé ẹkùn máa á wà ní vicinity tẹ́ tí ń ṣàdúrà yẹn ẹ tún dà níyàn fọ́lọ́run ọba so kí ni àdúrà tó fẹ́ ṣe anytime tó bá ti wù ẹ́ tó bá ti ṣe àwọn mùkọ́ dímọ̀ tán wàá bọ́ sórí wàá wà nínú àwẹ̀ kò sọ́gbọ́n ò lè escape àwẹ̀ lórí àdúrà yìí so súrátùlì fàtíà ló fẹ́ ṣe súrátùlì fàtíà yẹn tẹ́ bá ti bẹ̀rẹ̀ pé bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ibi iyyaka na'budu yẹn wà wá dúró ń bẹ̀ fàtíà yẹn ọ̀kan ló fẹ́ ké àmọ́ wà wá dúró níbi iyyaka na'budu yẹn wà wá ṣe ní 313 that is adadal mursalin 313 iyyaka na'budu wa iyyaka nasta'in wà pààrà abẹ nígbà 313 wà wá ṣe kí ni wà wá parí ẹ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in idina siratal mustaqim siratal lezina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín sórí pé Fatiha ayé ọ̀kan lókè àmọ́ gbà tó débi iyyaka na'budu yẹn ó para ẹ̀ nígbà 313 bẹ́ẹ̀ ṣe máa ṣe lójoojúmọ́ nìyẹn fún ọjọ́ mẹ́sàn-án pẹ̀lú àwẹ̀ àtàwọn sàárà kéèké tẹ́ máa ṣe lé lórí tó bá wá di ọjọ́ kẹsàn-án yẹn aṣọ yìí tẹ́ gbàdúrà sí fún ọjọ́ mẹ́sàn-án tẹ́ fi pẹ̀lú àwẹ̀ yìí ẹ fi nǹkan tẹ́ bá lágbára pẹ̀lú aṣọ yìí bó sì já aṣọ yìí nìkan náà ẹ lọ fi ṣe sàárà fáwọn tó nídìí ẹ̀ láti wọ̀ ẹ lè kó lọ let's privilege àwọn ilé ọmọ aláìní ọmọ aláìní bàbá kẹ lọ bùn wọ́n bẹ̀ síwájú kẹ tó ṣiṣẹ́ àbí tẹ bá ṣiṣẹ́ ìtàn nǹkan tẹ bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ WhatsApp wa lórí +27612956389 fún ọkùnrin àbí obìnrin tọkọtìyàwó tó ń bẹ lọ́wọ́ ọmọ ẹ get transformer 1100 power fún èké nínú àrùn ẹ get all in one natural apps masalam wa ilal liqai.